Lupa má bọ̀ ní. Ìwọ́kọ́ ló pè mí ló. Kábíyèsí aláyélúwà. Òyìnbó dẹ̀ fi ọ̀kan ojú àgbà gbogbo Nàìjíríà kó wa sábẹ́ lọ́dún yẹn lọ́hùn 100 years dẹ̀ pé ní 2014 kò sẹ́ni tó lè yà sí mọ́ sílé tí wá kàn wá ń bẹ̀ lásán wọn ò fi ṣe amalgamation yìí òfin ní British law ní ti àwa náà ti ní ó yẹ kó ṣòfin tó máa fi rú ọ ní kí làwọn fẹ́ fi ṣe ìgbọ́ba kan ló dìde pé ẹ gbà mí ó lé mi kó lórí ipò owó kòkó wa owó ẹ̀dá lẹ́yìn pé àwọn bàbá yẹn gbọ́n wọ́n ṣerú Cocoa House nìbàdàn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ a lè rí kòkó náwó sílé yìí ládùúgbò owó kòkó àṣe nílẹ̀ yìí we won't have anything to point to ṣùgbọ́n wọ́n gbọ́n nígbà yẹn wọ́n kọ́rù Cocoa House wọ́n ṣe first television station in Africa wọ́n ṣe Liberty Stadium wọ́n ṣe àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán fowó sọmọ́lẹ̀ wọ́n ní natural resources ní gbogbo nǹkan wọ̀nyí ogun tá ńlá tá fi ń gbin nǹkan lóko tá ń ṣe ọ̀sìn ṣé natural resources ni nígbà tó yìnbó fi gọ́lẹ̀ Haúsá débẹ̀ ó gbà natural resources everything natural resources. Àwọn òbí tá a ti ń bọ̀ sí gbogbo góòlù wa. Wọ́n wá góòdì ipò tí a ti kọjá ń bẹ̀ sí wọ́n wá góòdì tó ń wá nǹkan akónú ẹ̀yà ń tarí tó ń wà dání pàápàá débi. Kìíní ni Tamalin. We cannot continue like this ká fi yẹn lè fáwọn ọmọ wa pé àǹfààní tó lóun fún wa from the past ká produce àwọn world classified leaders. Ẹ wo Bọ́lá Jíbọ́lá president Hague adájọ́ àgbà nílé kóòtù àgbáyé ọmọ Ògùn state bíi we have produced figures international figures in this country. a lè wà lóko ẹrú pẹ̀lú gbogbo achievement àwọn ọ̀gá ni a so gbogbo táwọn bàbá yẹn ṣe ń bá mi ní tá a bá fẹ́ sọnù kó ogun wọn má gbé ó ti kan àwa ọba láti tọwọ́ bọ̀wé tó ń gbé lọ sí United Nations tá a fẹ́ fáwọn èèyàn wa nílùú wa ni ilé ìṣòro ọba kan gbogbo wa kájọba la ń tọwọ́ bọ̀ a ti ṣe tẹ́lẹ̀ 1616 ọba náà ní kó máa ṣe ìwé kankan nísìnyí wọ́n ti bá wa rí. kí ló ń ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n ṣe ń bọ̀ ni fẹ́ ṣé ń dà bàbá ẹ̀jẹ̀ ká wọlé wá lọ wá lọ wásaapù olórí gbọ́. And sister, ẹ̀kọ́ àlejò àjọ. You still remember that face? You think the other time and you entertain us, you ate and they did. Kábíyèsí. Ẹ̀yin èèyàn rí à. À ń kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. Ìyálóde ilẹ̀ Yorùbá ni ìyálóde Ẹ̀gbẹ́kọ̀yà látọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. ìyá àwùjọ náà ó wẹ̀ lọ́wọ́ ìgbà bàbá wa ṣe ṣàpẹ́ àríwá. Nígbà tó bá tí ice cream bá wà a lè ṣe díẹ̀ mẹ́ tí ó bá ṣe ice cream anything to marry choose from. Ẹ̀lẹ́ onígbàgbọ́ àdúrà gbà ẹ̀lẹ́ Ẹ̀pẹ́ fún wa. Ẹ̀kú tọ́jú kábíyèsí o. Ikú ò ní yà yín o, àmọ̀ ò ní yà yín o, ẹ̀pẹ́ fúnra yín o. bàbá sì ń kọjá gbòòrò.
ọ́fíìsì àwọn prophet tí ó ṣe zoom àti nítorí ọmọ ìgbógun ni wọ́n wà ní. ọmọ mi ni that's good. wọ́n wà ní kálẹ̀ pé. prophet Larry Adéwọlé. ok ọmọ mi àti meeting kan ní conference. ọmọ mi ni. àwọn ló ṣe ó sọ àṣọ máa kiri àti. pé mo wà nílùú ẹ o. ẹbẹ mo ti pè wọ́n lẹ́ẹ̀kan. ìyálòde gbogbo àgbẹ̀kọ̀yà nìyẹn o kó ní kí wọ́n. àwọn fíkì àgbẹ̀kọ̀yà tó ń ìyá jẹ wọn tán bá dún kòkò. ṣẹ́ ń gbọ́. fún mi fẹ́ pẹ̀lú àwọn ìwáṣájà. wọ́n bá ní pẹ̀lú ní ọmọ ìbò fẹ́ gbẹgbẹ́ sọ fún wọn pé wọ́n fẹ́ parẹ́ máyé. ó ti tán hello. àwa níyà o ẹ sọ fún àpótí ẹ̀rí kó lọ mi ẹ sọ fún wọn ní pé kó lọ jókòó kó gbàgbé ìwé lórí ibú tí ò bá fẹ́ fẹ̀mí ẹ̀ ti ta káàdì. ó ti tán ká má bàa fi ṣètùtù lẹ Yorùbá. ó ti tán àgbẹ̀rányàn o. ẹ ṣe ìyá mi. ẹni tó bá ní bóun ní ti Sunday Igboho níbi tó bá dẹ̀ ti lágbẹ̀kọ̀yà tiẹ̀ kó wá bá mi kó wá báyà lóde kó sọ bó ṣe rí àgbẹ̀kọ̀yà rẹ̀. ìyálóde títí wọn yìí ṣe àfẹnujẹ o. ìyálóde international gbogbo ayé lọ́mọ mi wà látọ̀dọ̀ bàbá wa ikú bàbá yèyé Aláàfin Lámídì Adéyẹmí Ọláyíwọlá ikú bàbá yèyé ẹ ṣe ìyá mi yóò. amadélẹ ìlérí. amen. àpótí ẹ̀rí máa sọnù ń sìn láì. oníjì omi ń lo àwọn ọmọ Yorùbá ń jìbìtì ni. ṣé orúkọ Àgbẹ̀kọ̀yà yóò ṣe abakini ẹ̀jẹ̀ wọ́n ti pọ̀ báyà ń kó wọn ni. so belongs anywhere. ẹ wo ibi tá a lọ ní Ìjẹ̀ṣà àbíbo ni mọ́tò ni bọ̀bọ́ yẹn rí ó dẹ̀ trace wa ó ní kẹ́nìkan lọ gba nọ́mbà yẹn mo ní nọ́mbà mi bóun náà ṣe jẹ́ Ọlágbẹ̀kọ̀yà làwọn máa ń kọ́ lọ pé Ọlágbẹ̀kọ̀yà làwọn mo ní ẹni tọmọ mélòó ó ní 20 ó ní ṣùgbọ́n ẹni kan tó kókò mọ́ wọn fẹ́ mọ́ ti àjẹ àwọn mo bá ní ọmọ bọ̀ lọ́dọ̀ kábíyèsí ṣe Àgbẹ̀kọ̀yà ṣe rẹ́gísítà wọn láwọn ọmọ kan tó ń pè bẹ́ẹ̀ àwọn òbí mo ní máa pè wọ́n kán wá sẹ́kọ̀ọ́ kán wá rẹ́gísítà. ǹjẹ́ bá a parí láǹsọ ìnáka tó yà sọ́dọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà lọ. bàbá máa fi sí Aláàfin àṣẹ introduction wá pa Adéníjì olóyè ní lẹ́kọ̀ọ́ àwọn yìí ní pásítọ̀ ẹ̀mọ́ dáadáa Reverend Paul Mojeed Abíọ́lá Gbádégẹṣin Aláàfin tó ń lọ sípò láìpẹ́ lágbára lọ́hùn ọba tó jáde láti ilé wọn fẹ́ tó 48 ṣùgbọ́n a rí pé òun ní upper hand lọ́wọ́lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ̀yin bàbá ṣàdúrà fún Adépọ̀jọ́ Ọ̀yọ́ tẹ̀lé. bẹ́ẹ̀ ló máa rí aṣáájú àṣẹ àárí bẹ́ẹ̀ ó ti fẹsẹ̀ tẹ bí ó máa rí bẹ́ẹ̀. àṣẹ wà. iṣẹ́ wọn àbá. ayé gúnlẹ̀ náà wà ayé yín máa gún ni. Ìyálóde Àgbẹ̀kọ̀yà. gbogbo Àgbẹ̀kọ̀yà South West. Aláàfin ṣe pé nìyẹn ní Ìyálóde wa nílẹ̀ Yorùbá agbára Ọlọ́run má jẹ́ àpàdé yìí Ọlọ́run jẹ́ kí Yorùbá já síwájú láéláéláé. àwa gbé àwọn ògbésẹ̀ kan nígbà tí Sunday Igboho há mo ṣe ń dábì yẹn fún BBC wọ́n ti fi sórí YouTube ègún wà lórí ìran Yorùbá ní wọ́n jẹ́ ká bára wa sọ̀rọ̀ ká wọ ègún ìdánù mùsùlùmí ní bó ṣe ń wò ègún dànù Christian ní bó ṣe ń wò ègún dànù àwọn babaláwo ní bó ṣe ń wò ègún dànù ìlú kọ̀ọ̀kan ló ní ìlànà àtìlù tó fi ń ti ègún dànù lórí ara wọn àti lórí ìlú àwọn Ìjẹ̀bú máa ń lọ ti ẹ̀ṣẹ́ iná bomi báyìí ni ọdún Èjì nífẹ̀ẹ́ ọdún iná dídá Èjì náà ń pè ọdún Èjì nífẹ̀ẹ́ àwọn àgbà méjì ló máa mú wá ọba tàn ògùṣọ tiẹ̀ lára tiwọn ábẹ̀sí fi tàn tàwọn olóyè àbẹ̀sí fi tàn ti gbogbo aráàlú tí wọ́n ṣe ń lé nǹkan burúkú kúrò nílùú nìyẹn. ẹ jẹ́ ká ṣe gíríyìn ká fi lé ègún wà. Abíọ́lá ló win election náà máa ṣe ó dépò ẹ̀gbọ́n ẹ̀ náà gbé fún ó kú sórí ìdààmú yẹn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n gbé pò fún àbúrò ló win ẹ̀gbọ́n ló di president acting president ó dẹ̀ continue bẹ́ẹ̀ Ọbásanjọ́ pẹ̀lú ẹni tó ṣe Ọbásanjọ́ yìí náà ló ní
mi ò mẹ́ni tó máa mi ò mọ mo mọ ẹni tó máa dépò ṣùgbọ́n mi ò mọ àwọn tí ò ní dépò nítorí pé o ti ní máìlì pé Ṣàgàrí ló máa gbé fígà. Awólọ́wọ̀ ò ní débẹ̀. The best candidate. Kí ni Yorùbá ṣe the best candidate may not win. Why? If it's the best kí ló dé tí ò ní win. Wọ́n dẹ̀ rí pé kò win lóòótọ́. Wọ́n tò gbogbo ẹ̀ parí fún àti kóòtù àti gbogbo ẹ̀ wọ́n jọ gbẹ́sẹ̀ lé fúnra wọn. Akíndélé ló tún ṣe 12 to 3. 12 to 3 Yorùbá náà lè máa bá nídìí ẹ̀. Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n. Jọ́sí Sówónmi Mọ́ládájọ́. Bẹ́ẹ̀ ló ṣe wà lọ tá a fi pera wa jókòó nìyẹn. Àwọn ọba kan ta ríra wa pé ká panu pọ̀. Ibà burú ìbá dé. Wọ́n bá kún ọba lè ṣe nílùú ra wọn kóníkàlùkù ṣe káàlù á lè parí pọ̀ sí kóníkàlùkù ṣe nílùú ẹ̀. Èyí tó jẹ́ lànà Kírísítẹ̀ ló wà káwọn Kìrìtẹ́nì jọ káwọn pásítọ̀ jọ gbogbo ègún burúkú yìí lórí ìlú kọ́lọ́n bá mú kúrò. Ẹ̀yin Mùsùlùmí ẹ jókòó àdúrà ẹ bá mú kúrò. Àwọn babaláwo kó dáfá kó ṣètùtù ń lù ọba tó bá jẹ́ pé lànà tiẹ̀ ìṣẹ̀ṣe ló mú dání kóníkàlùkù ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àṣe ìkan náà. Sunday Igboho yìí bọ́ lóko àhámọ́ bẹ́ẹ̀ ni kò kú sọ́hùn nítorí pé gbogbo ẹni tó bá ti ń jàjàgbara kí Yorùbá lọ wájú Yorùbá máa dà á wọ́n máa gbé ṣubú wọ́n máa sọ́dọ̀rọ̀ tàn burúkú fún ni ìdó máa gbẹ̀yìn ẹ̀ níbẹ̀ bóyá ló máa dà ìgún yìí la ní ká mú kúrò á dẹ̀ ṣe ọmọ tó wá bá wa ṣe lọ́nà ní láàrin ìjọ 2 sí 3 la máa tó lè gbé ẹbọ ìkúrò bí o kí ló dé ká bá ti gbé ó ní táwọn máa bọ́ sí ni wọ́n máa túlẹ̀ níbi tó àwọn tó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ agbe o níjọ́ kejì olójó máa rọ òjò náà pọ̀ ó lágbé kínní ìdénú odò ọ̀sà ó látọ̀sà agbe lọ fún lókun olókun agbe dẹ́kùdé Olódùmarè olórí àgbèsì. ó ní wọ́n wá kó nǹkan tí wọ́n wá lóde ọ̀hún ní ẹbọ yẹn tí wọ́n ń ṣàwárí ẹ̀ tí wọ́n tán rí wọ́n wá kò ní ó ní wọ́n wá mú lò wọ́n wá ṣàdúrà fún ọ pé ẹni tó gbẹ́bọ inú àdúrà yìí ti gbà ń tẹ́ fẹ́ afàṣẹ sí ó ní bẹ́ẹ̀ ó lọ ṣe bẹ́ẹ̀ tó lọ́n sì gbà ó ń ṣàlejò wa náà ni. Ẹ ṣe ń bàbá ilẹ̀ mọ́ mi àbá ti ṣeré oúnjẹ lẹ́ẹ̀kẹ́ àbẹ̀tẹ̀ àwọn ìbàtẹ́ bá yóò fẹ́ tán. Ó dábàá yìí dábàá ṣe ìdí tó bá wà nílò àwọn fi ń ṣiṣẹ́ ọdún kọ́lé kí. Red wine wá. Ẹ sì jẹ́ bá mú sí wá sójú bàbá kékeré tó fẹ́. Ẹ jẹ́ ká túbọ̀ mú ìwà sọ àwọn òde tó bá fẹ́ mọ̀. Juice yẹn ló máa da. Juice. Òun ló máa da torí ó máa kò sí. Nínú àti fẹ́ sọ bẹ́ẹ̀ pé ẹ̀ má jẹ́ kí n bọ̀ ẹ̀jẹ̀. Ọlọ́run yìí ṣe ìwé ní kí jẹ́ kọ́ mú yòókù dènà n bá rí orange ni mi ní mọ́ sí. Kábíyèsí o. Ó lè gbé orange ni ẹ o. Yes,
à ń gbádùn yín kábíyèsí. Níbo lọmọ yìí wà? Ṣé ń kọ́? Ẹbí akéde ẹ pé Ọmọ yóò fi iṣẹ́ àtẹ̀jẹ́ kí ó ti wà. Bàbá wa kábíyèsí ló wá dé wa lálejò láti Èkó. Hello sir. Mo ti fẹ́ gbé fáwọn kábíyèsí sir. Hello, man of God. Prophet Larry, ẹ kú pàdé ọjọ́. Ìlú ẹ̀ ni mo wà báyìí o. Àmì ọjọ́ mo wà ní ọ̀dọ̀ kábíyèsí mo wà ní pálásì mo wà báyìí àwọn náà gbó wọn o. Wọ́n sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe dárúkọ ẹbí náà ti sọ bẹ́ẹ̀. Ọlọ́run àgbà fún wa. Àdúrà gbà. Yes, you are a good ambassador for Ayégúnlẹ̀. You are a good ambassador. Àríyìn àrípa tẹ̀kú. Ọlọ́run á jẹ́ kẹ́yìn kú dọjọ́ alẹ́ àjọṣe àṣeyẹ lórí ẹ̀ ní. Ojú èsì ẹ̀ náà. Lára àwọn frontline leaders wa ní nínú association àwọn onítẹ̀síwájú Yorùbá. Bẹ́ẹ̀ ni a máa tẹ̀síwájú ànílé ìròyìn o. Ọ̀rọ̀ wa náà làbá lọ́dọ̀ kábíyèsí. Mo máa bá wọn sọ máa fi wọn sórí platform. So àwọn á lè follow wa, àwọn á lè máa mọ nǹkan tó ń lọ. Lórí WhatsApp message àti máa exchange bẹ́ẹ̀ ni. Àmì Ọlọ́run. Bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe é kéṣe ni. Thank you very much. God bless you. Àmín lórúkọ Jésù. Àmín Ọlọ́run. That's right. Àmín Ọlọ́run. Okay, màá sọ fún Reverend kó pè yín. Bàbá ti lóhùn ẹ̀ Thank you. All right. Sẹ́mi o, mo máa jẹ́ kó ọmọ bàbá o. Bàbá kú yálà bẹ́ẹ̀ lẹ́wà. Kábíyèsí ọmọ kan ń bẹ àṣírí ìjọba Abuja. Iṣẹ́ kan ní bàbá ẹgbẹ̀lẹ́. Ẹ bá ti ń lọ iṣẹ́ mọ́. Ọmọ wà tí mo fẹ́ pé kábà parí ní ti ẹ̀fọn wo bí ẹ̀. All right. Kábíyèsí ọba Jágbóló kí ẹ. Adáfẹ́ inú àdùn adáfẹ́ wàá mọ̀ ṣe àdúrà gbà o. God bless you. Màá pè é létà ṣùgbọ́n Ìyálóde Àgbẹ̀kọ̀yà ìlú Ọ̀yọ́ Aláàfin. Ìyálóde Àgbẹ̀kọ̀yà. Mo ti tó mẹ́. Ṣé o ti rí wọn? Àgbẹ̀kọ̀yà gbogbo lẹ Yorùbá. Ẹgbẹ́ lè tó kù wá. Ìyá mi. Ẹgbẹ́ wa bẹ́ẹ̀. Ṣé ìpọ̀ ń bẹ̀ ni? Mo fẹ́ kó lójú àwọn ọmọ ọkùnrin tó lè sọ yẹn di. Mo ti fún ọ níbi kan tó máa lò. Títàn ní dé báyìí o. Ògo yẹn máa jáde lágbára Ọlọ́run. Wọ́n ṣàdúrà fẹ́. Màá pè é níta sọ̀rọ̀ wa, màá jọ bá kábíyèsí sọ̀rọ̀. Take care, my dear. God bless you. Mo rí ní yá ni mo ti lò kan. Ṣé bá ń ṣiṣẹ́ ìlú báyìí? Ṣé ọ̀rẹ́ ìṣàlẹ̀sí? Ṣé àìsàn máa ń Nípa ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ló máa rí òun. Àṣẹ bàbá. Àní wá bí lásán kábíyèsí. A mọ̀ rí yín bá o. Kábíyèsí bàbá. Ká má yan ní falala, Anjola dísè falala. Àwọn ọmọ aládé. Ilé is a pleasant one. Taste to it. Ó sì dàgbà mọ́. Bàbá àbẹ̀jọ́ gbé òbá ṣé kátàlẹ́ bá ń sẹ́lẹ̀ fún mi.
ọ̀pọ̀ eléyìí nígbà tá a tún fi mọ̀ ọdún sí. ó dáa tó àdúrà lójú ẹ̀. kò sí tẹ́lẹ̀ sàn àṣọ bàbá dé adémalẹ̀. Our next visit to this place ọmọ láti yí sílẹ̀ kàdó wa. a prepare àjọ ṣe Very wájú well, dáadáa. yes, sir. Ẹ ṣeun. Ní kọjú rárá ń gbà náà. So, ẹ̀rọ bọ̀, ó kù sọ́wọ́ ẹ̀ àwa ti dẹ́kù. Affection kìíní platform yẹn kan ṣe ká include wọn. Aláàfin, Bàbá. bá ń bẹ nọ́mbà bàbá síbí. Kábíyèsí. màá tilẹ̀ sẹ́ndì kíní declaration sí but wọ́n máa mú wá ní. Ní physical. ó dẹ̀ ṣe bí bàbá gẹ́gẹ́ náà náà ti tẹ̀. àwọn náà èmi gan náà ní kéèké bọ̀ tó wà ní bọ́ọ̀tù. ẹ má wọlé a ṣe mítì lórí ẹ. Kábíyèsí. ṣé kí n bá yín fi sí. Nọ́mbà yín sà. mi ìbẹ̀ yín ṣe fún iṣẹ́ ìyá kí lẹ sọ. lórí mi ò bẹ̀ yín níṣẹ́. Okay, sorry. ìyá gbogbo yín mo jẹ́ mo wà lórí àga náà. àwọn proud of that òun náà lè ṣe gbọ́dọ̀ máa bínú sí wa torí ìyá tọ́mọ ẹ bá ti pọ̀ ìbínú ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. ọlọ́mọ jẹ́ ọmọ ìbí àtọmọ dídì. ẹ wo ojú lẹ́gbẹ̀rẹ́ gbà lọ. Ó ṣàkíyèsí bẹ́ẹ̀ sí mọ̀mọ́ ìpọ̀. Mo ní rẹ́fẹ̀rẹ̀ndì ṣàkíyèsí ni èmi ló ń bá sọ̀rọ̀ pé sùúrù Bẹ́ẹ̀ mo ní sùúrù. ìyá ìyá pọ̀. ṣé bẹ́ẹ̀ wà ní èkó lọ́dọ̀ ṣé mọ̀ pé kó má tutù ṣé mọ̀ pé padà wá. Kábíyèsí mi náà gba nọ́mbà yín lọ bàbá. abẹ́ ti ohun gbà. tí mo dẹ̀ fẹ́ràn ẹ̀ wá ni. Say the one let the devil be Wọ́n ashamed. gbà kó sọ ẹ̀. Mo rò pé kọ́ tí yín náà ní ìbá ní. Bẹ́ẹ̀ ni Àwọn olùwé tí wọ́n náà wọ́n ní nọ́mbà wọn. títí wọn nù. Ọba Aláyégúnlẹ̀. aláyégúnlẹ̀ ọ̀fà ayégúnlẹ̀ èkìtì tí ò pé méjì. kò sì ní pé ẹgbẹ́ rí ẹ̀mí gúnmọ́ àtàlàfíà. àmì ẹ̀yìnmá rẹ̀ kábíyèsí ẹ tó máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá o kò sí ìgbà tá a kan lẹ̀kọ́ pálásì tá a bá ti nípa àwọn ọmọ Sunday Igboho dé wọn á ṣe fún wa bẹ́ẹ̀ ni ibi kíní òkú ìyá bàbá wa Sunday Igboho àgbàgbé ikú gbàgbé wọn àrùn gbàgbé wọn mo mọ ìrìn àjò yẹn pọ̀ ó yẹ ká wá fún wọn ní kíní bí ó kù ọjọ́ mẹ́ta la sọ fún bàbá ní lábẹ́ bó ti wù kórè ó máa débẹ̀ wọ́n dẹ̀ gbéra láti bí báyìí wọ́n bá wa dé Ìbàdàn so wọ́n níbi tí ọmọ Yorùbá bá ti ń lọ làwọn ń tẹ̀lé. Pápá jùlọ tó mú wọn ní jáde ẹni tó náà máa fún nílà káyé ṣe sùn. wọ́n ní kí n ṣe ìjọ. a wà ní ọ̀dọ̀ kábíyèsí adéyẹ̀fọ́lẹ̀ lẹ́kìtì. èmi náà gbà lọ́wọ́ àwọn nọ́mbà lọ. Hello baba. Ṣàlàfíà làwà baba. Ẹgbẹ̀lẹ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ̀kọ́ àgbà. Ẹ̀kọ́ àgbà. Ẹ̀pẹ́ fún wa. Ẹ̀pẹ́ fún wa. Ẹ ṣé o. Kọ́ àdúró tì wá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni fọlọ́run. Bẹ́ẹ̀ni. 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 Ẹ ṣé gan ni, thank you. Bẹ́ẹ̀ni. Kábíyèsí aláìlúwà. Kábíyèsí aláìlúwà. wọ́n rí ọdún kábíyèsí. wọ́n rí ọ̀gẹ̀dẹ̀ mi.
Yes. Bàbá bá ń yí Professor Banji Akintoye. Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé bàbá. Ẹ ṣé o. Ẹ ṣé o. Okay. Thank you. Oh, how are you? Ẹ ṣé bàbá. Lawyer. The lawyer. How are you? Thank you, sir. So bàbá mi bí mo ṣe ń sọ lọ́ta. Ẹ ṣé o. Ìyálò lè tún ní ó guarantee wọn ní nothing less than over 40 of us. Okay. Lókè òun. Ní aago mélòó? Àjọ ṣiṣẹ́ ìtàkùn náà. Náà bá ṣe. Àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. Màá bá yín sọ̀rọ̀ létà mi. Màá pè yín. Mo wà ní Chicago. So Màá bá yín sọ̀rọ̀ létà mo wà ní Wà Chicago. á ń jì pẹ̀lú àwọn ọkọ̀ tó máa kọ́ lọ. We have it. Ẹ ti ní líìsì tí wọ́n lọ. so bàbá mi fún ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ sá. Lára ìdúpẹ́ tẹ́ máa bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá. Tá a bá dé bí báyìí, àwọn kábíyèsí tó yẹ ká lọ rí, àwọn kábíyèsí tó ti bá sọ̀rọ̀, tán retí wa tá a wà ò mọ̀. Ṣé mọ̀ pé ìgbà mi a máa rò pé àwọn kábíyèsí wọn fẹ́ràn wa, bọ̀tí bá máa sọ wá pé àwọn ti bá wọn sọ̀rọ̀, wọ́n retí yín, mo lè jẹ́ pé wọ́n jẹ́ kan gbòógì lẹ́kìtì tí ò fọ̀rọ̀ ìgbáyé gbádùn ọjọ́ ọ̀la Yorùbá ṣeré. Lẹ́ni time tá a bá kanlẹ̀kùn bíbá yìí ibi tí mo bá ń travel bíbá ni máa ń gbà lọ sọ́nà ìlú mi inú mi kò ti láti mọ̀ ẹ́ sà tí mo bá yà sọ́dọ̀ bàbá kò sí pé ó sọ fún mi pé òun mò ń bọ̀ wọn kọ́kọ́ máa béèrè lọ́wọ́ mi ni pé ṣàlàáfíà ni Sunday Igboho wà ṣàlàáfíà ni Sunday Igboho wà tí n bá dẹ̀ ń lọ àmì àṣẹ tí n bá dẹ̀ ń lọ sà tí n bá dẹ̀ ń lọ bàbá máa sọ statement kan nígbà tí àwa àti rẹ́fẹ́rẹ́nì wa bíbá yìí wọ́n dáná fún wa wọ́n ṣe wá lálejò nígbà tá à ń lọ ń tán fi advice wa ọ̀rọ̀ ìṣítí tó sọ fún wa gbẹ̀yìn ni wípé iná náà ò gbẹ́dọ̀ kú o èmi máa mú ọ̀rọ̀ yẹn dání iná náà ò gbẹ́dọ̀ kú bàbá ní pé kí àwọn dìde kì í ṣe torí ìta wọn but torí ọjọ́ ọ̀la Yorùbá yes so bí reference ṣe pé wọ́n lẹ́ẹ̀kan ló jẹ́ kí inú mi dùn pé yes lára àwọn bàbá tí àwa tá a wà lẹ́kìtì tá a fẹ̀yìntì tá a bá gbọ́ pé àwọn ọmọ tó jẹ́ ti Sunday Igboho wọn á dìde so ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí. Torí àwọn ọba tó bá rí báyìí ẹ mọ̀ pé Ọlọ́run ló yàn wọ́n sípò. Àwọn ọba wà tó jẹ́ pé adélé ayé ipò ń wà àfọwọ́ wa fagbára wa. Bẹ́ẹ̀ni. Ó wà bẹ́ẹ̀ láyé àfọwọ́ wa fagbára wa. Ìjẹ́wé kò ní débẹ̀ á débẹ̀ ṣùgbọ́n ṣẹ́ tọ́lọ́run ṣó máa jẹ́. Ṣé ó lè jẹ? Oko tó wà ń bẹ̀ ni. Àwọn tí Ọlọ́run bá ń ṣe báyìí tó gbé dépò ẹ̀ rí i pé kì í ṣe nítorí owó kì í ṣe nítorí nǹkan kí lẹ́ni lè fẹ́ gbé fún wọn. àwa la tún gbà lọ́wọ́ wọn tá a bá ti gbà. Wọ́n á jẹ́ iṣẹ́ yẹn pẹ̀lú gbogbo ohun tó lọ́run fún wọn lọ́ máa fi jẹ. Mo sọ fún yín nígbà tá a wà ní òde Sunday Igboho pé bí n ṣe pàdé ẹ̀ mo ṣe dìbò àwa ni torí ẹni tó bá jáde dé yẹn kò jáde nítorí ogun ẹ̀gbọ́n mi wálé tọ́látọ́lá towótowó ó wá dá iṣẹ́ ọ̀gbìn lẹ̀ ká máa jẹ pẹ̀lú 500 million naira èdè parú èèyàn bẹ́ẹ̀ sóko gbogbo owó yẹn run dream ẹ̀ fún ìlú ẹ̀ àtàwọn aráàlú kan lè jẹun kan yó ó bọ́ sófo bàjẹ́ lórí kíni ẹ̀ wá ń bọ́ ọmọ sùn ẹ̀ ń bá ìyàwó lé sùn ẹ̀ ń bá ọmọ ìlú sùn ẹ̀ ń bá ìgbọ́n àtàbúrò sùn ẹ̀ ń bá ìyá sùn pẹ̀lú ọmọ ẹ̀ nínú oko ó ní kí ló dé abomination ẹni agbára wà lọ́wọ́ yín abomination wọ́n bá ti pàdé àwọn ọmọ wa lóko abọ́ẹ̀dà káṣọ náà sọ yẹn abọ́ẹ̀dà akádàbò lè jìkà ibi tó lulẹ̀ sí pẹ̀lẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wá sùn. ọmọ ìwádìí kò gbó lọ́wọ́ èèyàn kọ́kọ́ ẹnìkan ò kó owó tá a bọ̀ fún gbogbo ohun tó bá gbà ní ẹ̀mí ara ẹ̀ ló fi lakú. bẹ́ẹ̀ni. Ọlọ́run dẹ̀ fún ṣe Lone Ranger ó lọ lọ́bùn mú kọ Fúlàní kan lọ nínú ilé olórí wọn ló ti gbà wọn lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní kígbe kó bá lọ ó ní kì í ṣe pé wọn ò ní kú ṣùgbọ́n ibikílẹ̀ tó sọ ewúra ẹ̀ kó tó sọdá pọ̀ ṣu nǹkan á ṣe ẹ̀ mọ̀ pé ọkùnrin wà Ọlọ́run dẹ̀ gbà fún kókó nǹkan tí ń fi wá lọ ni
níjọ́ tí n sì wá délé báyìí ìjọ náà Ọlọ́run tún pè lọ́mọkùnrin fún mi nígbà mẹ́jọ fún mi níṣẹ́jú márùn-ún ní ẹnìkan fẹ́ ṣe fún ìyàwó mi ní ẹ̀bùn burúkú kan sí níbi tó wà ń bẹ̀ làmì ara ti sọ ìyá náà lè mú nǹkan wá fún ìyàwó ẹ̀ nílòótọ́ tó bá lọ síbi tí ìyàwó ẹ̀ ń gbé ó mú ìyá yẹn dé mo sọ fún ẹgbẹ́ nìkan fẹ́ fún ìyàwó mi lẹ́bùn burúkú yóò mú ẹgbẹ́ àjẹ́ ni ìyá náà ni mo sì ní kó máa tẹ̀lé wa bọ̀ ìyá náà ni ìyàbá fúnlẹ̀ kó jọ torí Ọlọ́run kó jọ torí Ọlọ́run ọ̀rọ̀ táwọn lè sọ nínú yàrá ni kì í ṣọ̀rọ̀ ta gbangba ó ní mi ò bá yín ṣẹgbẹ́ o ìwọ mo sọ fún ọ̀rẹ́ òṣì kí ni kàn wọ pẹ̀lú ìyá yìí kí ló ń wá lọ́dọ̀ ẹ̀ lórí lóun fẹ́ ra nǹkan ni ló bá dẹ̀ ní èmi náà mú nǹkan á fún ẹ o ó ti yàwó ti gbà Ọlọ́run ló ṣe pé kò tí ì lò kò tí ì mú lọ ẹnu ó ní tòun dènà fẹ́ mú tó fi fẹ́ lọ fún láyé yìí ó lóun wá ó lóun náà fẹ́ gbé ṣubú torí ẹ̀ ló ṣe wù ká bá mílè sínú ẹgbẹ́ awúlò ọwọ́ tètè bá alálẹ̀ fún mi ní ẹjọ́ bàbá mọ̀ bọ̀ ẹ̀fún ní ìṣẹ́jú márùn-ún àdéhùn ọkùnrin gbáà ni sampo Ọlọ́run gbà fún Ọlọ́run tún wá pọ́nlé fọ́dà kọmíṣánná pólísì dúdé tẹwàá ń bẹ ní wọ́n wá nílẹ̀ ẹgbà wá ó ní kí ni mo dé sí hòtẹ́ẹ̀lì sí bí ọdọ́ ń bí lọ́yọ̀ kí n dé sí mo ti wà lóòtẹ́ẹ̀lì ó mú mi wọ yàrá ẹ̀ mú mi wọ ní gbogbo ilé ẹjọ́ ṣe eré lẹ̀ lóríṣiríṣi kọmíṣánná ni ó gbà wọn ti mú DP òun lẹ̀ sílùú kan àtàwọn ọlọ́pàá tó tẹ̀lé wọ́n bọ́ wọn sí ihò shortmaker ló wà nídìí bọ́ksà ló wà nídìí ọlọ́pàá Nàìjíríà ọlọ́pàá tó lídìí lọ wọ́n ti ẹ̀ fún DP yẹn ní ọ̀wọ̀ wọn ò dé òun lọ́wọ́ àwọn tó kù wọ́n dé wọn fi okùn di so wọn lọ́wọ́ báyìí níbo leléyìí ó ní ìlú báyìí sí ìlú báyìí làwọn gbọ́jà bẹ̀ kọ́lọ́pàá dẹ̀ lọ DP tó wà láti pẹ̀lú wákàmọ́ wọ́n gba bẹ̀lú wọ́n ṣe dè wọ́n gba ogun ọwọ́ wọn lẹ̀ ó ní gbogbo kábíyèsí ẹjọ́ ìfẹ́fẹ́ lọ ẹ̀fún ìṣẹ́jú mẹ́wàá ibi tó ń sọ yìí ò mọ bó ṣe yàn tó oníláàárín ìlú mi ní ìṣe ní mo bó ṣe láti bí dọ́yọ̀ láti bí dégínní kan kò síbi tí mọ̀ ìyá Ìgbòho wákàtí kan bẹ́ẹ̀ ni lọ́sẹ̀kẹsẹ̀ ó lè gbéra ọmọ kan ṣoṣo ló mú sí mọ́tò ó lẹ́jọ́ lọ jagun mo tún pè padà pé wá ó gbọ́n tán ló ṣẹlẹ̀ wọ́n náà ojú ogun ló ń lọ yìí wọ́n náà dé ní kalẹ̀ wọ́n mú àwọn ọlọ́pàá lẹ̀ gbàgbọ́ lọ́wọ́ wọn ó dẹ̀ ná ọmọ kan ṣoṣo ló mú wọ mọ́tò ní àwọn àpò wọn débi sí àjọ dé sìn ẹ̀ẹ́jọ dé sìn ó dàgbà tí wọ́n kó lọ pè yàn wá ẹ̀ẹ́jọ dé sìn kẹ́ ilé ni àwàdà ni ó kó wọn dé o kọmíṣánná ti padà sọ́fíìsì ó dẹ̀ ń pè lójú wa pé mo ti dé ọ̀gá mo wà ń bí o wọ́n sì kó wọn wá àwọn ọlọ́pàá yín wà ń bí o òun ló bà ṣe rí Nigeria police DP òun tó fún ṣòkòtò òun tó wọ̀ nígbà tí kọmíṣánná dé kò tiẹ̀ sọ́pọ̀ àwa lórí ìgbókòó tó wá ti dúpẹ́ ní kọmíṣánná. Dọ̀bálẹ̀. straight away lọ́mọdé yóò ní ẹni kọ́kọ́ sọ́nù lẹ́nu kọ́kọ́ ìbọn ọ̀bẹ ni kọ́kọ́ láwọn òyìnbọn fún wọn kàn ya wèrè tó yà ní àwọn òyìnbọn fún wọn ní kankan nínú wọn àtọ̀tún àtòtò yà èyí tó wá overpower àwọn ọlọ́pàá náà àwọn ọgbọ́n nìbò wà lójúkọ ló ṣe gba àwọn ọlọ́pàá ló kó nínú wọn náà dání lọ́kàn níbi dúpẹ́ kájẹ bọ́ sí kọ̀rọ̀ tá a máa sọ tiwa ìbá tún rú níràwọ̀ rẹpẹtẹ kan wọn lé ní sójà ìwọ tún lé léyìí Sunday ṣé máa ráyè bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ó lè kó mo ti wọ lélẹ̀ àdúgbò sí tó lè bá wa àmọ́ àpàlẹ́ ọ̀rọ̀ wa kó dòdò àdúgbò ó lọ́ọ̀rẹ́ wọn ni ó ti ń ṣe lálejò kí jẹ́ ká máa lọ sọ tiwa ohun tó ló fowó tó jà yẹn wọ́n á gbọ́ kò bẹ̀rẹ̀ yẹn kò ṣàlàyé fún mi láti bẹ̀rẹ̀ òpin. nígbà tí wọ́n á kàn rọ bàbá àtọmọ ìwọ pẹ̀lú kábíyèsí lẹ́jọ́ mu. ọjà máa ó ti tó wọn lọ. ẹ mú díẹ̀ mo ti fẹ́ fi sí wọn láwọn òun.
ó ṣàlàyé nígbà tó rọ́pò. ẹ má dá sí pẹ̀tù bàbá. ọgbọ̀n náà kọ. eléyìí ni ẹ má bínú pé yára ju. o fẹ́ interpolate. kábíyèsí ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ lọ jókòó. wá ṣàlàyé gbogbo kìíní yẹn fún mi wọ́n ṣe pa olóbìnrin kọmíṣánná kan lè sọ fún kíkí ní táwọn ará bí ń dánwò yìí á yíwọ́ kọ̀ǹtró wọn rárá àtòkè ní o táwọn bá kó wọn ní káwọn dá wọn lẹ̀ kí a lè fi máa ṣe kíní ìbáyìí o ọ̀fẹ́ bá ń dà wọ́n lẹ̀ àwọn tó ń pa àwọn èèyàn wá gbà àwọn náà pẹ̀lẹ́ sí pa wọn. ẹgbẹ́ fún ó ní bó ṣe jẹ́ nìyẹn ó ń dẹ̀ sọ fún ìyẹn pé èèyàn kan bá pa èèyàn ń sùn wọn á pa padà kò sọ̀rọ̀ rìpọ́ọ̀tù mọ́ pé ẹ̀wọ̀n ṣe kíní kan níbi kan wá lọ kó wọn kíní kan ní wọn bá ń ṣe corporation nílé ẹ̀ mọ́ ìyókù sí ìgbà ni ibi kíni náà wá sí àtàkì ní Yorùbá máa àwọn àtàkì bẹ padà ni until your mark say go ìsìjà ti bẹ̀rẹ̀ ó ń dẹ̀kọ̀ àwọn ọ̀rẹ́ mi tó wà nínú sójà pé your mark say go àwọn náà fún wọn nímọ̀ràn ìjọba wà lẹ́yìn àwọn èèyàn báyìí báyìí ni wọ́n ń ṣe ìṣe sọ́ta ìdí tó ń fi ní ká wọlé nìyẹn àwọn eléyìí tó jẹ́ kóòdù bẹ̀ ó sọ kò ṣeé sọ lórí microphone jọ yẹn. bẹ́ẹ̀ ni ó ṣe ń bàbá mi. nǹkan ọmọkùnrin náà dẹ̀ fi ń tọ́jú ra wọn lórí kẹrìnlá ọkùnrin lẹ́yìn náà mo gbúrò yín lọ́wọ́ jagunjagun nìyí òun pẹ̀lú àwọn ọmọ mi méjì lọ́jọ́ jagun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ òun pẹ̀lú Bígì àti Sàdáà wọ́n wà opposite ra wọn ní o ṣùgbọ́n wọ́n mọ́ra wọ́n jà fún Mọdákẹ́kẹ́ àwọn tí bí jà fún Ifẹ̀ Sàdáà àti Bígì jà fún Ifẹ̀ Ìgbòho jà fún Mọdákẹ́kẹ́ lọ́jọ́ fèsì ra wọn wọ́n wá mọ́ra láti bẹ̀rẹ̀ lọ. wọ́n ti mọ́ra tẹ́lẹ̀ àwọn méjèèjì ò mọ̀ káwọn jọ wà lójú ogun yẹn ni ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn àwọn Sàdáà nínú wọn ìbọn ẹ̀ wọlé sára Sunday Sunday máa balẹ̀ ní ìrọ́ Bígì bá gbé Bígì yẹn heavy gan tó bá gbéyàn kan ló ṣì ń jà lọ àwọn yìnbọn lọ á lè gbéyàn kan tó bá rí pé stress pọ̀ àgbẹ̀sẹ̀gbẹ̀gbọ́ akọ fèsì ogun rẹ̀ débi kan náà òun ń lo ìbọn àdá àbí ọ̀bẹ ló ń lò tó bá ti fọ̀bẹ yọ báyìí tó bá yìnbọn kó pàápàá átẹ́rí sí bọ̀ báyìí wọ́n tó yìí máa ṣe tó bá ti kójú sókè bá wọlé lórí kodò tó bá ti wá rìn tọ́wọ́ ẹ̀ bá ti kàn ẹ́ láṣọ báyìí ẹ̀ ti dòkú. ó mọ̀ wọ́n Bígì orí pálásì mi ò ní máa wo ṣé mo ọgbọ̀n fóònù ni. mi ò ní máa nígbà tí ni mo bẹ̀rẹ̀ pé ta lé lọ́wọ́ lé ẹ̀ bá ti kàn ẹ́ láṣọ báyìí tó pa Bígì ó kàn máa lọ ẹlẹ́yìn wáyìn á dẹ̀ fi gbé oró sókè bá bọ́ọ̀lù yẹn bá ti dá fọ̀ sí ayé sókè bá ti yẹ adérọ́ba Bígì ọ̀dìrọ̀bà kẹ̀ wálé ọmọdé àwọn yóò sọ̀rọ̀ akẹ́mà èmi náà máa kí bẹ́ẹ̀ yẹn yíyà dáadáa kò ń lè gbé kò ń jẹ́ ó máa ń ìjọba dá rárá kẹ́mu kan ní pé ó huge ó. weight lifter ní gbogbo àdúgbò ìlú gbogbo ṣe mo ti gbé ní olé mi ò mọ̀ kì í fẹ́ ọwọ́ ẹ̀ ni mo ní kí n wá bèrè pé ta lẹ ní ìmí ìdí ìwé ta lẹ ní ìmí ní bẹ̀rẹ̀. gbé Sunday lágbára gbọ́dọ̀ ṣe báyìí ṣùgbọ́n ẹ̀ ń bọ̀ síbẹ̀ ẹgbẹ́ náà ló wà. ẹgbẹ́ náà ló wà.